A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó yọ̀ǹda olórin Azeez Fáṣọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Naira Marley àti ẹnìkejì rẹ̀ Balógun Samson tí wọ́n ń pè ní Sam Larry lẹ́yìn tí àwọn méjèèjì bá gbogbo ṣùgbọ́n ilé-ẹjọ́ pàdé. Nínú àtẹ̀jáde ni agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ti ṣe àfihàn yìí. Wọ́n ní àwọn wọ̀nyí gba ìyọ̀ǹda lẹ́yìn tí wọ́n tẹ̀lé gbogbo àṣẹ ilé-ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ Èkó. Ọjọ́ Ajé ọjọ́ kẹfà oṣù kọkànlá ní ilé-ẹjọ́ ti gba ìyọ̀ǹda wọn pẹ̀lú 20 mílíọ̀nù náírà àti onídùúró 3. Wọ́n ní àwọn afẹ̀sùnkàn gbọ́dọ̀ jọ̀wọ́ ìwé ìrìnnà kí wọ́n sì máa yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn Yaba lọ́sọ̀ọ̀sẹ̀. Ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú wọn látàrí ìwádìí tí wọ́n ń ṣe lórí ikú olórin Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad. Mohbad ní ó di olóògbé ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún yìí ní ọ̀nà tí ó kan ọ̀pọ̀lọpọ̀ lóminú. Kí ó tó di olóògbé ni olórin yìí ti búgbé ta wípé ọ̀gá rẹ̀ àtijọ́ Naira Marley tí í ṣe aláṣẹ iléeṣẹ́ orin Malian Records ń fi ọwọ́ ọlá gbá a lójú. Èyí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pariwo wípé wọ́n gbọ́dọ̀ ṣe ìwádìí lórí ikú Mohbad. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olú iléeṣẹ́ ológun agbèfọ́ba Defence Headquarters DHQ pàṣẹ lánàá wípé kí gbogbo àwọn adàlúrú orílẹ̀-èdè Nàìjíríà jọ̀wọ́ ara wọn fún ikọ̀ ológun tàbí kí wọ́n fi ẹ̀mí ara wọn wéwu ìparun. DHQ ní àwọn kò ní yé lo ọwọ́ líle pẹ̀lú àwọn adàlúrú gẹ́gẹ́ bí àwọn tí ń ṣe ní gbogbo ìkọlù sí wọn. Èyí jẹ jáde nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ adarí ìròyìn Ọ̀gágun Buba Edward. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ìbá dára kí àwọn adàlúrú tètè jọ̀wọ́ ara wọn bí bẹ́ẹ̀ kọ́ ìparun ńlá ni fún wọn. Buba fìdí ẹ̀ múlẹ̀ wípé kò dín ní 50 adàlúrú tí wọ́n ti pa nígbà tí ọwọ́ bá 122 láàrin ọ̀sẹ̀ kan. Bákan náà ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú 49 olè ajépo-wà tí wọ́n rí àwọn 182 gbà kalẹ̀ nínú ìgbèkùn àwọn ajínigbé. Wọ́n ní iye owó epo rọ̀bì tí wọ́n rí gbà padà lọ́wọ́ àwọn olè ajépo-wà ẹkùn gúúsù jẹ́ 128 million naira. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sọ lánàá wípé gómìnà Adémọ́lá Adélékè kò tàpá sí àṣẹ ilé-ẹjọ́ kankan pẹ̀lú jíjáwé gbélé ẹ̀ fún adájọ́ àgbà Adájọ́ Oyèbọ́lá Òjó. Kọmíṣánná fún ìròyìn Kọ́lápọ̀ Álímì ni ó ṣe àlàyé yìí nínú àtẹ̀jáde àná. Ó ní gómìnà kọ́ ni ó jáwé gbélé ẹ̀ fún adájọ́ àgbà, ilé-ìgbìmọ̀ ni ó ṣe èyí. Ó ní ìgbésẹ̀ ilé-ìgbìmọ̀ kò sí lára ẹ̀sùn ilé-ẹjọ́. Ó ṣẹlẹ̀ wípé wọ́n ti kàn sí ọ̀dọ̀ ìgbìmọ̀ adájọ́ National Judicial Council NJC lórí ọ̀rọ̀ yìí. Ilé-ìgbìmọ̀ tí ó pàṣẹ kí adájọ́ àgbà yẹ̀bá sì ní agbára lábẹ́ òfin láti ṣe ìwádìí adájọ́ àgbà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀, wọ́n ní àwọn fẹ́ fi tó ará ìlú létí wípé ìwà ìṣowókúmọkùmọ ní ilé-ẹjọ́ ìgbìmọ̀ ń ṣe ìwádìí lé lórí. Wọ́n sì ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti wádìí ọ̀nà tí owó gbà. Àwọn sì ti fi tó ìgbìmọ̀ adájọ́ létí. Wọ́n tẹnumọ́ wípé kì í ṣe gómìnà ni ó jáwé gbélé ẹ̀ fún adájọ́ àgbà. Bẹ́ẹ̀ adájọ́ àgbà kò lè wà lórí oyè nígbà tí wọ́n bá ń ṣe ìwádìí rẹ̀ lọ́wọ́. Gómìnà kàn fi ọwọ́ sí ìpinnu ilé-ìgbìmọ̀ ni. Kí àlàfo má bàa wà ní gómìnà ṣe yan adelé adájọ́ àgbà gẹ́gẹ́ bí ìlànà òfin fún irúfẹ́ ẹ̀sùn báyìí. Fún ìdí èyí ni ó ṣe jẹ́ ojúṣe ilé-ìgbìmọ̀ láti fi tó ará ìlú, ìgbìmọ̀ adájọ́ àti gómìnà létí àbájáde àti ìpinnu lórí ìwádìí tí wọ́n ṣe kí wọ́n sì gbé ìgbésẹ̀ tí ó bá kàn. Wọ́n ní àwọn fẹ́ kí ará ìlú mọ̀ wípé olùpa òfin mọ́ ni gómìnà, kò sì ní ṣe ohun kankan láti tàpá sí ìlànà òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde àtúnṣí ọjà 5 ní agbègbè Mushin ìpínlẹ̀ Èkó. Nínú àtẹ̀jáde ni ìjọba ìpínlẹ̀ Èkó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn kàn ti
ọjà yìí fún ìgbà díẹ̀ ni látàrí àìṣèmọ́tótó agbègbè. Lára àwọn ọjà tí wọ́n ṣí padà ọ̀hún la ti rí ọjà Mushin gangan, Ojúwòye, Awólọ́wọ̀, Ìrẹ́pọ̀dùn àti ọjà Dálékọ́. Kọmíṣánná fún agbègbè àti ìṣúnmi omi Tòkunbọ̀ Wahab sọ bákan náà wípé ó ṣe pàtàkì kí ìjọba ti àwọn ọjà wọ̀nyí látàrí ewu tí àìṣèmọ́tótó ọjà yìí ń dá sílẹ̀ fún ìlera àti àlàáfíà ará ìlú, pàápàá jùlọ àwọn ará agbègbè. Adarí àjọ kólẹ̀kódọ̀tí Múyìwá Gbádégẹṣin nígbà tí ó ń fèsì sí àtẹ̀jáde Wahab sọ wípé ìsinmi yóò wà fún àwọn aláṣẹ bí agbègbè bá wà ní mímọ́ tónítóní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ní ìbẹ̀rẹ̀ oṣù yìí ni ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni onígbàjámọ̀ kan gẹrígẹrí ní ìlú Ìlọrin lórí ikú ọ̀dọ́bìnrin tí wọ́n ṣe ẹ̀sùn wípé ó dolóògbé nígbà tí wọ́n jọ ń ní àjọṣepọ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ni a gbọ́ wípé ó ṣẹlẹ̀ ní ilé ìtura kan ní agbègbè Tèmídire Ọ̀fà Garage. Àwọn ará agbègbè sọ wípé ọ̀gbẹ́ni ọ̀hún ti mu nǹkan kí ó lè gba oríyìn kí ó tó wọlé tọ̀ arábìnrin ọ̀hún. Wọ́n ní láàárín ẹ̀ ni ó rẹ ọmọbìnrin yìí, ó dákú kí ó tó gbabẹ̀ sọdá sí alákejì. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, wọ́n ní bí obìnrin yìí ṣe dákú ni ọ̀gbẹ́ni yìí ké gbàjarè. Àwọn òṣìṣẹ́ ilé ìtura sáré wọlé gbé obìnrin yìí dìgbàdìgbà re ilé ìwòsàn kí dókítà tó fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti jọlọ́run nípè. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Òkèsanmí Àjàyí fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti sọ wípé ìwádìí ti bẹ̀rẹ̀ láti lè mọ ohun tí ó ṣẹlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Láìpẹ́ yìí ni abilékọ ọlọ́mọ 5 tí í ṣe evangelist kú nígbà ìbálòpọ̀ pẹ̀lú bíṣọ́ọ̀bù alámòjútó ìjọ aládùúrà tí ó wà ní ibùdókọ̀ Obíkabíà, orí òkè Ọ̀gbọ̀, ìlú Aba, ìpínlẹ̀ Abia. Wọ́n ní obìnrin tí ó jẹ́ ọ̀kan nínú òpómúléró ìjọ ni ó wọlé sí ilé ìtura láti alẹ́ ọjọ́ Àbámẹ́ta pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ bíṣọ́ọ̀bù, ṣùgbọ́n nígbà tí ó di àárín aago 11 alẹ́ ni bíṣọ́ọ̀bù dọ́gbọ́n jáde pẹ̀lú àwáwí wípé òun fẹ́ lọ ra oúnjẹ. Wọ́n ní lówùúrọ̀ ọjọ́ kejì ni àwọn òṣìṣẹ́ ilé ìtura rí òkú arábìnrin ọ̀hún. Bákan náà, nínú oṣù kẹwàá, ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Ikechukwu Duru ni wọ́n ṣe àfihàn wípé ó kú sí ilé ìtura ní òwúrọ̀ ọjọ́ Àìkú lẹ́yìn ìbálòpọ̀ pẹ̀lú obìnrin méjì tí ó ṣe alábàápàdé lórí TikTok. Wọ́n ní ó ṣeé ṣe kí ó jẹ́ wípé ìrẹ̀wẹ̀sì ọkàn látàrí eré ìje ìbálòpọ̀ pẹ̀lú àwọn obìnrin méjì yìí ni ó fa ikú rẹ̀. Lẹ́yìn èyí ni àwọn obìnrin méjèèjì jẹ́wọ́ fún àwọn akọ̀ròyìn wípé àwọn sọ fún Duru kó ṣe pẹ̀lẹ́ ṣùgbọ́n kò gbọ́, bẹ́ẹ̀ ló túbọ̀ ń tẹṣan mọ́ títí ó fi dákú tí ó sì mímí ìgbẹ̀yìn. Bí ẹ̀sùn lórí ikú tó ń wáyé látàrí ìbálòpọ̀ yìí ṣe ń peléke sí i ni èrò ará ìlú ń ṣọ̀tọ̀ọ̀tọ̀ lórí ohun tí ó lè máa fa irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Ọ̀pọ̀ ni ó ní ìgbàgbọ́ wípé àwọn tí ó kú sídìí ìbálòpọ̀ pẹ̀lú aya aláya fi orí kó èpè tàbí àṣàsí. Àwọn mìíràn sì ní ìgbàgbọ́ wípé èyí kò ní nǹkan ṣe pẹ̀lú àṣàsí, ṣùgbọ́n ọ̀pọ̀ ni ó gbà wípé ìmukúmu ni ó sábà máa ń fa ìjàmbá yìí. Wọ́n ní mímu oògùn alẹ síwájú ìbálòpọ̀ a máa mú kí ẹlòmíràn tatẹ́rù nípa nídìí ìbálòpọ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ṣíṣe àyẹ̀wò ara lóòrèkóòrè nìkan ni ó lè ṣe àdínkù sí ikú níbi ìbálòpọ̀, pàápàá jùlọ àwọn ọkùnrin. Àwọn ọ̀jọ̀gbọ́n fìdí èyí múlẹ̀. Lára wọn ni adarí àgbà fún Hosanna Hospital ní ìlú Festac, ìpínlẹ̀ Èkó, Dókítà Chikodi Oyempa. Ó ní ìbálòpọ̀ jẹ́ ìdárayá gẹ́gẹ́ bí eré ìdíje. Ó ní àwọn tí ìlera wọn kò bá péye ni ó máa ń sábà rí irúfẹ́ àjálù bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Adájọ́ Hamza Muazu láti Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá ti pàṣẹ kí wọ́n fi gómìnà àná fún Ilé-ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) Godwin Emefiele sí ọgbà ìwà àtúnṣe ní Kùjé títí di ìgbà tí ilé-ẹjọ́ á fi dáhùn ìbéèrè rẹ̀ lórí ìyọ̀ǹda. Ó ní Emefiele yóò wà ní ọgbà ẹ̀wọ̀n títí di ọjọ́ 22
oṣù kọkànlá tí ilé-ẹjọ́ fi gbé ìdájọ́ kalẹ̀ lórí ìyọ̀ǹda rẹ̀. Agbẹjọ́rò Emefiele Matthew Bukar ni ó dá àbá yìí kí Rotimi Oyedepo tó takò ó nípasẹ̀ ìjọba àpapọ̀. Lẹ́yìn atótónu, adájọ́ Muazu ní àwọn nílò ọjọ́ díẹ̀ láti fi ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀rí tí ó fi gbé ìbéèrè fún ìyọ̀ǹda rẹ̀ lẹ́sẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn mẹ́wàá ni a gbọ́ wípé wọ́n jáláìsí nínú ìjàmbá ọkọ̀ ojú omi tí ó wáyé ní ìjọba ìbílẹ̀ Shiroro, ìpínlẹ̀ Niger. Ìròyìn jábọ̀ wípé ìjàmbá yìí wáyé ní Ọjọ́bọ̀ láàárín aago 1:30 ọ̀sán sí aago 2 ọ̀sán látàrí ìjì alágbára àti ewé tó lékè omi. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ọkọ̀ ojú omi yìí dojúdé nígbà tí ó ń kó èrò 24 lọ láti Zangoro, Bosa, Kukoki lọ sí Jigawa, Kato ní ìjọba ìbílẹ̀ Shiroro. Àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Niger, NSEMA, nínú àtẹ̀jáde tí adarí ìròyìn àti àkànṣe iṣẹ́ Ibrahim Audu Hussaini buọwọ́ lù ni wọ́n ti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Hussaini sọ wípé nígbà àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ Shiroro ni wọ́n ti mọ̀ wípé ìjì alágbára àti ewé tó lékè omi ni ó fa ìjàmbá ọ̀hún. Bákan náà ni wọ́n ṣàkíyèsí igi tí wọ́n ní ó ṣeéṣe kí ìyẹn náà pa kún ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Hussaini tẹ̀síwájú wípé ọkùnrin 10, obìnrin 14 àti ọmọdé 10 ni ó wà nínú ọkọ̀ kí ó tó dojúdé. Ní báyìí, ènìyàn 24 ni orí kó yọ nínú ewu ikú. Ìgbìyànjú ṣì ń lọ lọ́wọ́ láti dóòlà ẹ̀mí sí i. Wọ́n ní awakọ̀ 6 ni ó wà nínú ọkọ̀ kí ìjàmbá yìí tó wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.